gómìnà wa ń pàṣẹ fún ọba tí a ní ìsìn nígbà tí ọ̀gbọ̀ wọlé rò kàn ó níye ìdánilẹ́kọ̀ọ́ tó gbọ́dọ̀ gbà náà gbà tó bá parí gbogbo rò tó ṣẹ̀wá di ọba tó tẹfá tó sọ̀rọ̀ Ṣàngó tó rárí òrìṣà ọba tẹnitẹni kan wá pé. ohun ẹnu fá ni àwa gbà pé òótọ́ ni ẹ̀yin gẹ́gẹ́ bí atọ́kùn fa bàbá ẹ bá wa ṣàlàyé ọ̀rọ̀ kò sẹ́ni ìran Yorùbá ti wá Oòduà Ọlọ́fin ṣé òun ni bàbá wa ń tòótọ́ ni ṣé ọmọ Mẹ́kà ni. Gbádùn Ẹ̀mí Ẹ̀ Town TV. Ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá inú mi dùn láti sọ fún yín wípé bàbá wa náà gbà wá lálejò nínú ìgbésí ayé mi oníjọ́ kan lára ọjọ́ tó jẹ́ mi ì lè gbàgbé torí mo rántí pé láti gbà tí mo ti wà ní èwe ni mo ti máa ń gbọ́ ohùn wọn ó sì ti ń wù mo sì ti ń ní lọ́kàn pé lọ́jọ́ kan àjọ kan tó jẹ́ pé màá fojú rinjú pẹ̀lú wọn ṣùgbọ́n lọ́wọ́ wá ṣe lénìí mo rí àánú gbà lójú wọn mo rí wọn lénìí dáadáa bàbá ẹ bá ń kí àwọn ará lẹ́sà. mo kí ọkùnrin tóbìnrin mo kí yín nílòbìnrin mo kí yín nílọ́kùnrin ẹ kú láéláé ẹ kú àti ẹ kú kalẹ̀. Bàbá wa náà ni ẹ ti gbọ́ ohùn wọn ọmọ ò tó kò yẹ kó máa larúkọ mọ́ bàbá rẹ̀ lórí ṣùgbọ́n bàbá mi ẹ má bínú mo fẹ́ dárúkọ yín ṣé ẹ fàyè gbà mí. Orúkọ bàbá wa tí ẹ̀ ń wò ní ojú ìwòran yín Odù ni wọ́n àfihàn wọn kò nílò à ń ṣẹ̀ṣẹ̀ máa ṣe àfihàn àwọn náà ni bàbá wa olóyè àgbà Ifáyẹmí Ọ̀ṣúndàgbònù Àyìndé Ẹlẹ́bùbọn bàbá mi àràbà tìlú Òṣogbo kábíyèsí bàbá o àbọ̀rúbọ yìí bàbá o. Bàbá ẹ má bínú gbogbo àwọn tí a ti máa ń bá sọ̀rọ̀ tá a ti máa ń gbóhùn sílẹ̀ lẹ́nu wọn ó ní kinní kan tá a máa ṣe fún wọn mo máa búra fún gbogbo wọn ni bàbá mo fẹ́ búra fún yín o ṣó ti yá ẹ máa wí tẹ̀lé mi èmi Ifáyẹmí Ẹlẹ́bùbọn mo jẹ́jẹ́ pé gbogbo ohun tí ń sọ lénìí òótọ́ ọ̀rọ̀ ni láìsí àfikún tàbí àyọkúrò kọ́lọ́n kó ràn mí lọ́wọ́ àmín yes ó ti bẹ̀rẹ̀ báyìí náà nìyẹn ká tó mọ̀ tẹ̀síwájú ẹ jẹ́ ń yára dókè lọ́nà tí má dé ẹ gbọ́ mìíràn ẹ lẹ́ńbẹ̀ ọ̀hún ẹ kú kalẹ̀. Gbádùn Ẹ̀mí Ẹ̀ Town TV. Ẹ káàbọ̀ padà bàbá ìyìn tó lára tó gbé wa wá sọ́dọ̀ yín ròyìnròyìn kan ń lọ káàkiri ó ti pẹ́ nípa pé ọmọ Yorùbá àwọn kan sọ pé ìlú Mecca láti wá àwọn kan sọ yí pé ìlú kan láti wá àwọn kan sọ yí pé wọ́n tún kájá ń sọ títí ẹ̀ àtàmọ́ ṣùgbọ́n mo rántí pé ẹ ti sọ fún wa rí wípé pé Oòduà Ọlọ́fin atẹ̀wọ̀nrọ̀ ó ti ẹ̀wọ̀n rọ̀ àárín ìtẹ̀yìn bá sọ làwà fẹ́ látẹ̀lé ó ládìmú torí òótọ́ ọ̀rọ̀ ni ohun ẹnu fá ni àwa gbà pé òótọ́ ni ẹ̀yin gẹ́gẹ́ bí atọ́kùn fa bàbá ẹ bá wa ṣàlàyé ọ̀rọ̀ kò yé wa ibo gẹ́gẹ́ ni ìran Yorùbá ti wá Oòduà Ọlọ́fin ṣé òun ni bàbá wa ń tòótọ́ ni ṣé ọmọ Mẹ́kà ni. ṣé gbogbo àwọn tí wọ́n máa ń sọ wípé ilẹ̀ Mẹ́kà láti wá ìbéèrè tá a máa ń bi wọ́n léèrè ni wípé tó bá jẹ́ Mẹ́kà ni a ti wá kí ni ìṣe wa tó jọ mọ́ ará Mẹ́kà. Bí èèyàn bá sá kúrò níbì kan àwọn tó jẹ́ Yorùbá tí wọ́n lọ sí Kúbà tí wọ́n ń ṣe àṣà Yorùbá ẹ̀sìn Yorùbá níbẹ̀ gbogbo ohun tí wọ́n ń ṣe níbí ni wọ́n ṣe lọ́hùn. Àwọn tó jẹ́ Yorùbá tó lọ Trinidad and Tobago àti Brazil wọ́n ń sọ èdè wa náà wọ́n múra báyìí. Tó bá jẹ́ pé ilẹ̀ Mẹ́kà ni ìran Yorùbá ti wá níta ń bi wọ́n léèrè wípé kán sọ agboolé ní Saudi Arabia ibi tí Yorùbá èèyàn tí ẹ̀ bá sá kó níbì kan yóò ní agboolé kan ṣé ìlà tí wọ́n ń kọ ìṣe náà wọ́n ń kọ Mọ́kà. Tí ẹ kọ́ là Mẹ́kà. Ṣé èdè tí mò ń sọ ẹ̀ ṣé náà wọ́n ń sọ ṣé agbádá tí mò ń wọ̀ ẹ̀ ṣé wọ́n ń wọ̀ ń bẹ̀. ọ̀tọ̀ tí ẹ láṣọ ìbílẹ̀ wọn. bó ló ti wá jẹ́. Nígbà tí
oríṣiríṣi ìwé ìtàn àgbáyé ló máa ń sọ pé àwọn kan migrate láti ibì kan, wọ́n lọ ibì kan, wọ́n ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀, gbogbo orílẹ̀-èdè tọ́lọ́run dá ló fún wọn ní ìtàn bí a ṣe ṣẹ̀dá ayé, bílé ayé ṣe ṣẹ̀ tí ò jọra wọn. Tẹ bá lọ Ghana nísìnyí, tẹ bá ní kí wọ́n sọ bí ìtàn ẹni tó báyé ṣe bẹ̀rẹ̀ fún yín, wọ́n sọ. Tẹ bá lọ China, tẹ bá ní kí wọ́n sọ báyé ṣe bẹ̀rẹ̀ fún yín, wọ́n sọ. Kò sì papọ̀ mọ́ra wọn. Tó fẹ́ jọra wọn díẹ̀díẹ̀ wa tá à ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, àwọn ọlọ́mọ̀wé wa, àwọn òǹkọ̀wé, ọ̀pọ̀lọpọ̀ ń kọ ìtàn láti inú ìwé síwèé. Ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò ní àǹfààní láti ṣe ìwádìí pé ká tiẹ̀ lọ ibi tí nǹkan gbé ṣẹlẹ̀, táwọn èèbó ń pè ní field research, pé ká mójú olóǹkòkò ló ń kojú. Ká mójú olóǹkòkò ló ń kojú. Ibi tí nǹkan bá ti ṣẹlẹ̀ gan kéèyàn lọ ọbẹ̀. Bó o ní nígbà báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ti kọ̀wé àtèbó àtàwọn Yorùbá ìwé ìtàn Yorùbá, History of Yorùbá tí Samuel Johnson kọ, ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń tọ́ka sí. Tẹ́ bá wo ìpìlẹ̀ History of Yorùbá pẹ̀lú Samuel Johnson, ó sapá kan jà mọ́. Torí pé ojúlówó nǹkan tí wọ́n kó jọ gangan, nígbà tí wọ́n kó gbogbo ẹ̀ jọ, ó kù dẹ̀dẹ̀ kí wọ́n tẹ ìwé òun. Ilé-iṣẹ́ tó fẹ́ tẹ̀, wọ́n ní ìlà lórí, iná jó ń bẹ̀, ó sì jó gbogbo kínní. Ọmọ tí wọ́n bí ló ṣẹ̀ṣẹ̀ wá wálé, ló ṣẹ̀ tẹ̀lé àwọn kọ̀ọ̀kan jọ, ìwé tá à ń rí kà lónìí. Ó yẹ kó ṣeéṣe kó jẹ́ pé gbogbo tí wọ́n rí ṣàjọ ojúlówó gangan. Èmi gan ní ìsìn bí mo ṣe wà ní ìsìn, mo ní library tí mo máa ń kọ̀wé, mo ní àwọn nǹkan tí mo máa ń kọ síbì kan lọ́kọ̀ọ̀kan. Nígbà tó bá yá màá wá ilé ẹ̀pọ̀ tètè. Tí ọmọ tí àbá jọjọ jókòó, àbí kí n sọ fún pé eléyìí ni o, èyí ó tún kù èyí tí mo fẹ́ fi kún yìí, wọn ò lè mọ̀. Tó bá dé library mi nísìn, ó rí àtẹlẹjọ nǹkan lóríṣiríṣi lórí gbogbo ìwé tí mo ti kọ nísìn ti tó 10 lórí àṣà, lórí ìṣe Yorùbá yẹn. Kò jẹ́ kí èmi ó fara mọ́ History of Yorùbá látọwọ́ Samuel Johnson. Èmi gbà pé àléébù ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò ṣe déédéé níbẹ̀. Oduduwa tó sọ bí a ṣe tẹ ilé ayé dó, kìí ṣẹ̀kan ni wọ́n tẹ ayé dó mọ́. Òtúrúpọ̀ wọn nífá, òun ni Oduduwa tí ó kọ́kọ́ sọ pé ó ní ẹ̀yìn wà tí adífá fọ́lọ́fin Oduduwa ní tìkọ̀lé ọ̀run òun á kọ̀lé ayé. Ẹ̀yìn wà tí adífá fọ́kọ̀ọ̀kan nínú irúnmọlẹ̀ níjọ́ tólódùmarè ní kí wọ́n lọ rèé ṣe ìtẹ̀dó ayé. Fúnra Olódùmarè ló pè wọ́n. Ẹ̀yin Ògún, Ṣàngó, Ọbàtálá, ẹ wá lọ tẹ ayé dó. Omi ni gbogbo ayé nígbà náà. Ọlọ́fin Oòduà ló wá lọ dáfá lọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ibi táwọn ń lọ yìí, kí ni kí àwọn ó ṣe? Wọ́n ní kán ní igba ẹ̀wọ̀n, èèpẹ̀, àpòpọ̀ adìẹ ẹlẹ́sẹ̀ 5, ọ̀gà, igba ọ̀kẹ́, nǹkan tí wọ́n fi ṣèrúbọ. Gbogbo kínní náà ni wọ́n kó sínú àpò nígbà tí wọ́n ṣètùtù. Ọ̀rúnmìlà àti Ọlọ́fin Oòduà. Àwọn yòókù ti lọ, ṣùgbọ́n wọn ò lè sọ̀kalẹ̀. Omi ni gbogbo ibi tó yẹ kí wọ́n sọ̀kalẹ̀ sí. Ìgbà tí wọ́n dé, wọ́n á mú ẹ̀wọ̀n, wọ́n pàṣẹ fún ẹ̀wọ̀n pé kó dúró ní òfurufú, wọ́n sì sọ àbà mọ́. Ẹ̀wọ̀n yìí, Oòduà ó gbé àpò, ó gbé kọ́ apá. Ẹ̀wọ̀n yìí ni wọ́n bá sọ̀kalẹ̀ nígbà tí wọ́n mú erùpẹ̀ tó wà nínú
àpò. ó dà sójú omi. Adìẹ ẹlẹ́sẹ̀ márùn-ún ló bẹ̀rẹ̀ sí í tàn ní tàn. Ọ̀gà ló kọ́rin ilẹ̀ ayé wò, ó sọ ọ̀gà sí i. Ọ̀gá rí bóyá yóò rilẹ̀ àbí ó ti lé. nígbà tí ọ̀gá rìn ni ẹ tó mọ̀ pé ó ti le, ó ti mókun. Nígbà tádìẹ tàn án, ó fẹ̀ lọ. Ṣùgbọ́n láti mọ̀ pé ṣó ti le, ó ti mókun ni ẹ sọ ọ̀gà sí. Ọ̀gá sì rìn, wọ́n rí pé kò jìn. Ìgbà náà ni wọ́n tó ṣẹ̀ wá ń sọ̀kalẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ní ṣe máa ń pe Oòduà Ọlọ́fin, Oòduà Atẹ̀wọ̀nrọ̀. Ìfẹ́ ẹ̀wọ̀n ni wọ́n bá rọ̀, ẹ̀wọ̀n ni wọ́n bá sọ̀kalẹ̀. Kí ni a ti máa pe ibi tá a dé yìí? Nígbà tó ṣe pé ìṣe ni ilẹ̀ ń fẹ̀, ilẹ̀ tí ń fẹ̀ òun náà ń pè ní Ilé Ifẹ̀. Ilẹ̀ tí ń fẹ̀, Ilé Ifẹ̀. Kì í ṣe ẹ̀ẹ̀kan ní tẹ́lẹ̀ Ifẹ̀ mọ́ o. Gbàgbọ́n mi ba gbogbo ayé jẹ́ torí pé ẹ̀ẹ́rì Ifẹ̀, Ifẹ̀ Oyè, Òtúfẹ̀, Ifẹ̀ Òdáyé, Ifẹ̀ Ẹlẹ̀mbẹ́bẹ́, Ifẹ̀ Adìẹ, Ẹsẹ̀ Adìẹ. Gbogbo ìgbà tí wọ́n ń tẹ̀ ń tú, wọ́n ń tẹ̀ ń tú, wọ́n tó wá tó tẹ̀ kó tó di pé ó dúró bí ó ti ṣe dúró yìí. Kì í ṣe ẹ̀ẹ̀kan ṣoṣo ní ẹ̀tẹ̀ ilẹ̀ ayé tó mọ̀. Bàbá ẹ má bínú, ẹ dákun, ní àárín o mo ka àkọsílẹ̀ àwọn ìwé kan lọ́dọ̀ àwọn òǹkọ̀tọ̀ kan tí mi ò faramọ́. Wọ́n sọ wípé nígbà tí Oòduà Ọlọ́fin Àtẹ̀wọ̀nrọ̀ nígbà tó dé Ilé Ifẹ̀, wọ́n ní pé ó rìn wá ni pé kò tẹ́ ẹ̀wọ̀n rọ̀. Wọ́n nígbà tó dé Ilé Ifẹ̀, wọ́n ní àwọn kan wà tó bá nílé Ifẹ̀, páwọn ẹ̀yà kan wà, ìfẹ́ dákọ ẹ̀yà, wọ́n láwọn ẹ̀yà kan ló bá ń bẹ̀ pé àwọn ẹ̀yà yẹn ló padà wá. Wọ́n wá rí àwọn aṣeré kan, aṣeré ìbílẹ̀ kan, ó fẹ́ mú kí ọ̀rọ̀ òun kó jẹ́ òótọ́, ṣùgbọ́n síbẹ̀ náà nǹkan ń sọ ọ́nù mi pé kíní yìí ò tọ̀nà. Mi tọ́ ìtàn tó fẹ́ pa kò sétàn tó rújú mẹ́ bí Mọ̀rèmí bó ṣe di pé ọ̀kan lára àwọn ọba aláyémọrẹ ni ọba ti gbéṣẹ̀ ara obìnrin tó ṣẹ́kù láàfin. Àṣà ti Yorùbá ni pé ọba máa ń fẹ́bìnrin púpọ̀. Tí ọba bá gbéṣẹ̀, àwọn obìnrin á tó wà láàfin. Ètò bá wù fúnra rẹ̀ tó bá fẹ́ lọ ló lè lọ. Àṣà òfin wa gba obìnrin ọba láàyè láti dúró. Ọba míì tó bá dé yóò máa tọ́jú rẹ̀, náà ni ó tún máa ṣe ọkọ fún. Ìyẹn ni aláyémọrẹ. Ọọ̀ni aláyémọrẹ. Mọ̀rèmí nìyàwó ẹ̀. Tí eré gbogbo ẹ̀ náà Dúrádépọ̀ ṣe Mọ̀rèmí, Adéjọbí ṣe Mọ̀rèmí, ìtàn yẹn. Àwọn Ìgbò làwọn ẹ̀yà tó ń sọ pé àwọn Ìgbò ti wà. Náà mo sọ fún ọ lẹ́ẹ̀kan, kì í ṣe ẹ̀ẹ̀kan ni wọ́n tẹ Ifẹ̀ dó mọ. Ìtàn tí wọ́n ń sọ ìgbà tí yẹn ṣẹlẹ̀ ọ̀tọ̀. Kì í ṣe ìbẹ̀rẹ̀. Kì í ṣe ìbẹ̀rẹ̀. Wọ́n da kíní ìpọ̀ ni. Wọ́n da kíní ìpọ̀ ni. Bàbá, ìyún kan awo gédéńgbé, ìyún tí a tún fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí. Ní ayé òde òní, oríṣiríṣi nǹkan tí ò ṣẹlẹ̀ láyé ìjọ́un ń ṣẹlẹ̀ báyìí. Ó fi á di pé ẹ̀rí pé láyé ìgbà kan ká tó wọ ààfin, oríṣiríṣi ẹ̀ṣọ́ láti kàn. Ó yẹ dúró báyìí, ó yẹ jókòó báyìí, ó yẹ ṣe báyìí. Mo gbọ́ nínú ìtàn pé nígbà láíláí Aláàfin Ọ̀yọ́, gbogbo ẹnikẹ́ni tí ó bá rí Aláàfin Ọ̀yọ́, ó gbọ́dọ̀ sí fìlà kúrò lórí, kó bu eérú, kó fi kún ojú rẹ̀ àti orí rẹ̀, lélẹ̀ tí ń ṣe àpẹẹrẹ ìrẹ́ra ẹni sílẹ̀. Àmọ́ láyé òde òní, ó kàn di pé òǹkálùkù kàn ń gbùfìrì, wọ́n ń wọlé. Àwọn tá a rí gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò tá ń wò pé ibí yìí ni ààbò wà, àwọn tí ń ṣàbòbò wá. A wá rí pé àwọn gangan oríṣiríṣi ọ̀tọ̀ ní nǹkan tá a tún bá ń bẹ̀. Ó wá di pé gbọ́mọgbọ́mọ la mọ̀ nígbà tá a wà kékeré. Ní ìsìn báyìí gbàgbàgbà ti wà. Wọn ò tún wá gbọ́mọ mọ́. Ó tún wá di gbọ́gbàgbọ́gba. Bàbá, ó ṣe á jẹ́ pé bí ọba ọ̀wọ̀ tí ń bẹ lára àwọn kábíyèsí, kí ló ṣí ọ̀wọ̀ ń kúrò? Ọ̀làjú ni. Ọ̀làjú, ẹ̀sìn ọ̀làjú, àṣà ọ̀làjú. Torí àpẹẹrẹ nǹkan tó sọ ní ìpìlẹ̀ ìwọ náà wo ẹni tó bá mọ ọba ikán, tó bá mọ
àjìyàn kan tó ń pè ní olú ọ̀gán. Ṣé o mọ̀ pé ọba ikán ó wà nísàlẹ̀? bẹ́ẹ̀ ni. Tí ẹ bá fẹ́ mú olú ọ̀gán, ẹ fọ́ ilé ọ̀gán yẹn, ọ̀gán bẹ́ẹ̀ ni. àwọn èèrùn ó tú jáde, àwọn ikán ó tú jáde. Ẹni tó fẹ́ mú olú ọ̀gán, ikán ó máa jàjẹ lọ́wọ́, ó máa jàjẹ lẹ́sẹ̀. Àwọn tí wọ́n ń dáàbò bo ọba nu. Téèyàn bá ní ìrọ̀rí dáadáa kò lè rolú ọ̀gán mú. Tẹ́nìkan bá lọ bẹ̀ nígbà bá sùn yóò kó ẹlòmíì ni ó tún bọ́ bẹ̀. Wọn ò sì ní fi ẹni tí. Wọn ò ní fi ààfin ńlẹ̀, jíjẹ ni ẹni tó bá ti gbá. Ó wá kan ibi tí ọba ilé tó wà nísàlẹ̀ ògbòdò báyìí níbẹ̀ ni ọba wà. Ó nílé tiẹ̀ lọ́tọ̀. Gbogbo àwọn ikán yẹn ìyẹn máa wá nǹkan tí ó jẹ. Ọba yẹn wà tóbi ju gbogbo wọn lọ. Bí ọba àjàláyé ọba wa ṣe rí náà nù. Tá a bá ti yan ọba nílẹ̀ Yorùbá, gbogbo tẹrú tọmọ yóò lọ wárí fún ọba. Nígbà ọ̀làjú dé, wọn ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ọba máa ń rẹ́jà. Bí àgbẹ̀ bá lọ oko, yóò mú iṣu wálé. Bí olófì bá hun aṣọ, yóò wá gbé fún ọba. Bí ìtajà kan ṣe, wọ́n wá gbé. Ọba lè lọjà, ẹ lọ méwúrẹ́ wá, gbogbo nǹkan wọ́n máa ń sin ọba ni. Gbádùn Ẹ̀mí Ẹ̀tàn TV. Nígbà tó ọ̀làjú dé táwọn èèbó gòkè, yẹn ni pé wọ́n máa sanwó oṣù fún àwọn ọba. Wọ́n wá sọ ọba di òṣìṣẹ́.